Ààrẹ Tinubu ti pa á láṣẹ kí àjọ EFCC kó gbogbo owó tí wọ́n gbẹ́sẹ̀ lé lọ́wọ́ àwọn jẹgúdújẹrá gbogbo wá fún lílò. Ayé le o, èwo nínú yín ló tún fẹ́ yìnbọn pa gómìnà Ọ̀ṣun báyìí? Àwọn kan ti dìde láti ran Tinubu lọ́wọ́ fún ìgbédìde epo rọ̀bì padà. Òní ni àwọn ìjọba ìpínlẹ̀ kéde ìsinmi lẹ́nu iṣẹ́ àti fún ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe. Adémọ́lá Adélékè ṣètò ìrànwọ́ fáwọn tó fara kááṣá níbi ìpolongo ìbò ṣáájú. Kí ló dé tí Adélékè ń dọ̀bálẹ̀ fáwọn èèyàn káàkiri? Ayédèrú DSS bọ́ sọ́wọ́ ọlọ́pàá l'Àbújá. Tinubu ti pàṣẹ kí àjọ EFCC kó gbogbo owó tí wọ́n gbẹ́sẹ̀ lé lọ́wọ́ àwọn oníjẹkújẹ èèyàn sí ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ tó kù díẹ̀ káàtó fún ìyẹn àjọ NEFON. Ó sì ní gbígbé ìgbésẹ̀ yìí yóò mú kí àwọn ọmọ wa kí wọ́n lè mú àlá ọjọ́ iwájú rere wọn ṣẹ. Àwọn náà sì ti fi ìdùnnú wọn hàn lórí ìgbésẹ̀ tí ààrẹ gbé yìí. Ayé mà le o, lẹ́yìn tí gómìnà Adémọ́lá Adélékè jáwé olúborí níbi ìdìbò gómìnà la gbọ́ pé àwọn jàǹdùkú tún yìnbọn lu ọkọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà lẹ́yìn tó kúrò láàfin Àtaọ̀jà ti ìlú Òṣogbo. Níṣe ni àwọn kan lọ rọ̀jò ìbọn bo mọ́tò rẹ̀ o, ṣùgbọ́n orí kó gómìnà yọ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ṣá a ò tí ì gbóhunkóhun látọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti sì sọ ohunkóhun lórí ìṣẹ̀lẹ̀ yìí. Bá a bá ṣe ní lóore, ọpẹ́ là ń dú. Èyí ló mú kí àwọn èèyàn máa yọ ẹnu sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bí ó ti dọ̀bálẹ̀ gbalaja síwájú ẹ̀gbọ́n rẹ̀ ọ̀mọ̀wé Dèjì Adélékè láti dúpẹ́ lórí àtìlẹ́yìn rẹ̀ lórí ètò ìdìbò gómìnà Ọ̀ṣun tó kọjá. Ẹ̀gbọ́n rẹ̀ ọ̀hún sì ti fi tinútinú gbàdúrà fún gómìnà Adémọ́lá Adélékè. Ó ní ṣé mọ̀ wípé àbígbẹ̀yìn ní jèrè ìyá, ṣùgbọ́n nígbà tí kò sí ìyá mọ́ àwọn náà làwọn gbọ́dọ̀ ṣe bí ìyá àti bàbá fún un. Ọwọ́ ti tẹ ayédèrú ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nílùú Àbújá. A gbọ́ pé akọlọ ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ ni afurasí náà Mofẹ́rẹwà Máyéwà nílùú Àbújá báyìí níbi tó ti ń gé ìka àbámọ̀ rẹ̀ jẹ. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn ni pé ó ń pe ara rẹ̀ lórúkọ tí kò jẹ́ nítorí kì í ṣe ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ rárá débi tí yóò sún mọ́ wọn. Àwọn oníṣòwò epo rọ̀bì ti dìde báyìí láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu láti lè ṣe àtúnṣe àti láti jí àwọn ilé epo NNPC dìde kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. Wọ́n ní ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ kì í ṣe ohun táwọn lè gbà wọlé o. Wọ́n sì ní ìgbàgbọ́ wípé ìgbésẹ̀ náà yóò mú àbájáde rere wá. Òní ni ìjọba ìpínlẹ̀ Èkó, Ọ̀yọ́, Ọ̀ṣun, Oǹdó, Ògùn àti Èkìtì kéde ìsinmi lẹ́nu iṣẹ́. Òní tí ń ṣe 20 oṣù kẹjọ ọdún yìí ni ayẹyẹ ìṣẹ̀ṣe fún gbogbo àwọn oníṣẹ̀ṣe gbogbo nílé lóko àti lẹ́yìn odi. Adémọ́lá Adélékè dá 500 million naira sílẹ̀ fún àwọn tí ìṣẹ̀lẹ̀ ìwà ipá ìdìbò Ọ̀ṣun kàn pẹ̀lú ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn tí ìṣẹ̀lẹ̀ ìwà ipá tó ṣẹlẹ̀ ṣáájú ìdìbò gómìnà Ọ̀ṣun. Ó sì ṣàlàyé wípé ìjọba gbé ìgbésẹ̀ náà láti lè ran àwọn tó farapa lọ́wọ́ láìka ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà sí, èyí tó túmọ̀ sí wípé àwọn tí wọn kì í ṣe ti ẹgbẹ́ òṣèlú kan náà lè jàǹfààní owó ìrànwọ́ ọ̀hún tọmọtọmọ. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzá ló ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o.